ẹ̀rí báyé ti rí nísìnyí àwọn kan pé bàbá wa àgbà wọ́n ní wọ́n ń ṣàárẹ̀ àwọn kan ní bàbá wa àgbà wọ́n ní wọ́n ti kú èmi wá ń ṣàdúrà kọ́ lóun ò ní pa bàbá torí bí ayé bàjẹ́ dé yìí bàbá kọ́ ẹ̀yin lẹ tọrọ ẹ̀ gbogbo wa tá a jókòó yìí lájọ tọrọ kọ́ lóun ò gbé ntọ́sẹ̀lẹ̀ yìí dé ẹgbàgbé ń jọ́nà torí pé ẹ fẹ́ lé bàbá onífìlà alákẹ̀tẹ̀ ẹ fẹ́ lé kú ẹ wá ń wí ràn dánjọ́nà ta ló tún dé. wọ́n ní representatives Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n ń bọ̀ wáyé o ẹ ṣe kábíyèsí o. kábíyèsí o. wọn ò juwọ́ sí wa àwọn dà kábíyèsí o. kábíyèsí o. wọ́n ti juwọ́ wọ́n ti ń kí Abdulati. representatives bàbá wa Olúbàdàn wọ́n kí bàbá ìmáàmù àgbà bàbá ìmáàmù àgbà ẹ jókòó lẹ̀ bàbá ìmáàmù àgbà ẹ jókòó níbo ni bàbá wa tí bàbá wa Olúbàdàn ní kọ́ wá dípò àwọn ní Olúbàdàn fún wa báyìí nísìnyí torí Olúbàdàn lọ́rọ́ wọn wá àwọn gan Olúbàdàn báyìí níyà yìí ẹ jẹ́ wọn ó jókòó dáadáa ká fún wọn ní ìwọ wọn ẹ rí ọ̀pá ni Olúbàdàn ń bẹ láàrin wa ní ìbáyìí kábíyèsí o àwọn ọba ti sìn wọn láàánú púpọ̀ àwọn ọba ajọ́ wọn àná agbọ́pọ̀ àwọn èyí jòkó ó ju onítọ́ máa làágùn gbogbo abọ́bakú ti sìn irọ́ wọn ń pa kọ́sá abọ́bakú kan máa wọ́n ń sá ni ìlú kan bẹ lọ́nà à ń pa kọ́mọ yé yín lọ́nà à ń pa báyìí ọba abẹ kú wọ́n ní representative bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ náà wà ní àwọn dà tọ lóòótọ́ ni ìwọ náà délẹ̀ kó kí wa ẹni kábíyèsí o. kábíyèsí o. jókòó lẹ̀ Ọọ̀ni bẹ ní ìlú tọ Ọọ̀ni of Ifẹ̀ wà ní iye Ògúnùsì ọba dáadáa tó kájú gbogbo ẹ̀ akínyìn o ìlú kan bẹ lọ́nà à ń pa ọba wọn kú mo rìn fá kátó dé ìlú náà jìnnà ọba wa kú àti tọ́ba wọn bá kú àbọ̀bá kú náà mọ̀ òun náà ó kú ni ìgbà ọba wa kú wọ́n sọ̀rọ̀ tán wọ́n ṣe gbogbo ẹ̀ tán ń kú bí ọ̀tún la tí abọ́bakú náà tí wọ́n mú un náà wọlé abọ́bakú wa gbéyàwó àtàwọn ọmọ bẹ́ẹ̀ni yín bá dàrú èyí tọ́wọ́ bá tẹ̀ nù yín èmi ń lọ ń tèmi nù ń ọ̀bọ́bà kan kú o kálukú kú tiẹ̀ ní o. wọ́n èyí tí ìdábọ́bakú dòní ẹ bá ti kọjá Ẹnugun tán nílùú náà wà lọ́wọ́ ọ̀tún báyìí wọ́n èrí abọ́bakú dòní ọ̀sá lọ pé ta ní ọ̀bọ̀ ó kú tiẹ̀ nù. mo kí bàbá wa Olúbàdàn mo kí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ Ọlọ́run jẹ́ mi yín ogun kọ́sàn kálukú lẹ́sìn ẹ̀sìn tí bá ń sìn ọ̀làlá ilẹ̀ ayélujára. tó. wàyó jí káwọ́ mi jóná ni. èèyàn máa bẹnu ayé táyé Abdulateef táyé kọ́lẹ́nsì ní kó sí mi lẹ́nu èèyàn máa bẹnu ayé Abdulateef olódó yóò sì ya wèrè gbẹ̀yìn ayé mo wá bọ ọbẹ̀ lọ́hùn ọlọ́wàbáwá ìmọ̀mú àgbà fúnlẹ̀ Ìbàdàn ó ní ya wèrè gbẹ̀yìn ayé. àmín. abayimọ olùdí. ọlọ́jọ́ òbí. dá sẹ́ráka bẹ́ẹ̀nà ìfúnná ẹni. mo fẹ́ orin advice ni mo fẹ́ fún ọba ìkí tó ṣàdúrà àṣírí rẹ fi sáàrin èèyàn méjì. bẹ́ẹ̀nà nafsika wa rabbika. àbúrò yàrá tó bọ́tọ̀ bẹ́ẹ̀nà nafsika wa rabbika ọ̀yà. bẹ́ẹ̀nà nafsika wa rabbika. àṣírí rẹ fi sáàrin èèyàn méjì fàṣírí rẹ sínú ara rẹ wa rabbika fàṣírí rẹ sọ́dọ̀ Ọlọ́run. wa ahris alárìdọ̀ ìfúnẹ́ẹ̀ni. méjì mi tó dé méjì àkọ́kọ́ nù méjì ẹlẹ́ẹ̀kejì tó dé yìí wàá máa sojú kòkòrò ìyọnu èèyàn méjì. ummaka wa abaka. ìyá tó bí ọ sáyé àti bàbá tó bí ọ sáyé èpè wọn lọ dájú bẹ́ẹ̀ ló bí sẹ́pẹ̀ kò ní sẹ́ lópin bàtí ẹ̀rí Fíráúnà náà ni Ọlọ́run yọ Ànábì Mùsá ni ìyá Fíráúnà náà ń ṣàdúrà fún ni pé ipa ọ̀tá rẹ̀ ò ní ká ọ Ọlọ́run yọ Ànábì Mùsá bọ́lọ́run ọba lọ́wọ́ sí ni ipa Mùsá ò ní ká Fíráúnà náà. àdúrà yàrá ọmọ ọlágbára púpọ̀ ńlọ́jọ́ dùn mí kó kò sí ìyá rẹ̀ láyé mọ́ kò sí bàbá rẹ̀ láyé mọ́ bóòlù ní ọba ti rí táwọn abẹ́ni wọn wá wọrú aṣọ kan náà kí n wá pé ọlọ́dún ọba lẹ́wọ̀n níwájú ọba ìgbé mo dúpẹ́ ẹbí ẹ bá mi dé torí tí ọba sáwọn kò sin tí ń jẹ́ láti
وأمران لا تذكرهما أبدا. Abdulateef olódò tàwa bá lónìí mo tún wá bẹ́ẹ̀ sọ méjì nǹkan méjì má rántí ẹ̀ mọ́ láíláí. إحسانك للناس Abdulateef olódò oore tó bá ṣe fún yàn gbàgbé ẹ̀ má rántí mọ́. وإساءة الآخرين لك. àìdá tó máa dàmà kan bá ṣe fún ọ gbàgbé ẹ̀ fún gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ má rántí mọ́. ولا تنسى اثنان. méjì míì tún dé má wàá gbàgbé nǹkan méjì. الله عز وجل والدار الآخرة. Abdulateef olódò má gbàgbé nǹkan méjì má gbàgbé wọn rí kìlọ̀ ní gbàgbé má gbàgbé Ọlọ́run o bọ́n bá ń sọ̀rọ̀ má rántí Ọlọ́run o bọ́n bá ń hùwà má rántí Ọlọ́run o. mẹ́wàá yìí yóò sì máa kọ́ dín mẹ́wàá kan pé ò ní kọjá. wọ́n wá ní kíni nǹkan náà. سورة الفاتحة تمنع غضب الله. ẹ̀rí bọ́ ọba fẹ́ràn kọ́ ọmọ ké Fatiha púpọ̀ kọ́nà tó ọba máa ké mùsùlùmí sì ni ọ́ wá wọ àwọn ọmọ tó máa ké àwọn ọmọ tí ò tí mo bìnrin súnmọ́ ní o kèé ṣe irú àwọn ẹ̀yìn tẹ́lẹ̀mí ṣe tí ọ̀wẹ́ jẹ́ nọ́mbà ẹgbẹ́ kúrò àyè lọ́wọ́ tó náà kí ẹ láwọn sálẹ̀ ara rẹ̀ kò sì wẹ́ jẹ́ nọ́mbà. àwọn ọmọ wẹrẹ tí ń bẹ́ ń lé kéwòn ni ọ wá ọwọ́ ni wọ́n ké kura ẹ bá ké Fatiha yìí báyìí mọ́ ní ìdíyẹ bọ́ọ̀ bá ń ké bí Abdulateef tamna gadaballah ìbínú Ọlọ́run ò ní sí fún ọ láyé tó fi kú láyé. وسورة ياسين تمنع عطش يوم القيامة. láyìlá bọ́ọ̀ bá tún wá fẹ́ràn Yásìn olórin kan bẹ gbogbo ilẹ̀ mọ́ amọ̀nìdàkọ̀ ẹ̀ nísìn ọgbàjúmọ̀ púpọ̀ ọ̀rẹ́ mi ni ọmọ mi ni yọ wá kó àwọn àfáàjọ alẹ́ tí mo fẹ́ lè Yásìn yìí báyìí. ǹjẹ́ o ti gbọ́ pé súrátù Yásìn. تمنع عطش يوم القيامة. bọ́ọ̀ bá ń ké Yásìn púpọ̀ tamna atosha يوم القيامة. bọ́ bá dijọ́ àlùkìyámà tí kálukú bá ń pè yé òǹgbẹ́ngbẹ́ wa ò ní gbẹ̀gbẹ́ jọ náà. وسورة الدخان wasúratul Waqi'a. واقعة تمنع الفقر. bọ́ bá fẹ́ràn sáwákà púpọ̀ tọ́ káwọn ọmọjọ ẹ bá ń ké sáwákà 45 ẹ bá ń ké sáwákà 99 kọ́ wá dùn wọ́n nú tamna'ul faqra ò ní nàkàtà kó tó máa rí mi. وسورة الملك wasúratud Dukhan. تمنع أهوال يوم القيامة. súrátù Dukhanu bàbá ìmọ̀mọ́ àgbà ọlọ́wọ́n bá wa san ilé ẹ̀sán kí ó tẹ́ kọ́ wa. آمين. wà súrátù Dukhan à ń pè súrátù Dukhan bẹ́ẹ̀ ni inú lárúbáwá tó wá tó ní Dukhan sìgá ní jẹ́ bẹ́ẹ̀. ẹ̀rí tẹ́ bá dé mọ́kà wọ́n ní mamnu Dukhan no smoking ẹ̀rí wọ́n mọ̀ lẹ́mọ́ gbogbo ilé kó wọn ẹ̀rí mamnu Dukhan. súrátù Dukhanu. تمنع أهوال يوم القيامة. Abdulateef olódò tó bá fẹ́ràn ọkọ̀ máa ké súrátù Dukhan ẹ pa àwọn ọmọ ọjọ́ pé ẹ bá ń ké ọwọ́ àjòkó láàrin wọn ká máa rọ lù ọ́ èyí tẹ́ ẹ̀rín lẹ̀ ń lọ́dọ̀ bàbá àtọ̀hún tí wọ́n lọ ra píléètì tuntun nǹkan dé ayé bá wọ́n sì ọba ó ní sùúrù náà ní 25 láti dáre èèyàn láì sàwọn ọmọ tí ń ṣẹgbẹ́ àwọn ẹgbẹ́ kan bẹnu ayé nìsín ẹgbẹ́ àṣàrò sì láàmì ń bẹ wọn ò ṣe ẹgbẹ́ àṣàrò dín ní ń bẹ ńlẹ̀ wọn ò ṣe ẹgbẹ́ mọ́jì ọba jẹ́ ń bẹ ńlẹ̀ wọn ò ṣe àfẹ́gbẹ́ àbíkú àwọn ẹgbẹ́ kan nu àákéni àti ìbọn bẹ́ẹ̀ bá ti lọ́mọ nínú wọn kọ́gbà pé eléyìí sọmọ mi torí wọ́n padà pa gbẹ̀yìn náà ni omi ń ṣèyàwó lọ́wọ́ wọn lọ́ọ́ pa omi ń gba sàtífíkẹ́tì náà ké congratulation àfi takò bí agbárí àwọn ẹgbẹ́ kan nu àwọn náà lè wà láàrin wa níyìn nísìn ó lọ sí ọmọ gbogbo ẹnu ẹyọ kan náà mo fi hẹ́ràn yín ní èétí yín torí nǹkan ẹyọ kan ẹni tí èsì ara yẹn ní pa abẹni ìbọn bá ṣèṣì bá èmi ti wá gbọ́n gbogbo ibi tí bá jòkó nísìn lu wa ibi tí náà wà ní torí wọ́n máa ń sì yàn pa bóyá ni wọ́n wá bọ́ ọ̀tọ̀ ìwọ lè jọ wọ́n kàn rìlíìsì ni wọ́n ní ó dẹ̀ ti àti drop ẹ̀ láì ṣe bọ́ọ̀lù àánà kan ayé nísìn wọ́n lè wà níyà yìí nísìn wà láyé olùsí ni ẹgbẹ́ mọ́jọ́ ọbàjẹ́ bẹ́ẹ̀lẹ̀ ṣe ó lò sí ọmọ gbogbo àbíkọ́lọ̀ mọ́jẹ́ yóò bí rú yìí. Wasuratul mulki tamna'u 'adhab al-qabr. jẹ́ ń ṣàdúrà Hafizakallah. bàbá wa ti pẹ́ ń jòkó pọ̀
bàbá wa mo ní kí n ṣàdúrà torí pé ti pẹ́ jù ọlọ́run má bọ̀ ní yabla tí ṣé mo ṣe wákàtí kan ti pé ta ní rìkọ́dù wákàtí kan ti pé kò tí ì pé jókòó lẹ̀ ẹ wò yá wa yìí wọ́n ní kéé pé àtẹ̀sùn khalakina nutivata alakata fakhalakina alakata mudigata fakhalakina mudigata ezoma fakazauna ezoma lama. A'udhu billahi minash shaitanir rajim. Àwa tá a wáyé tààráyé wa ẹja wo bí a ti bẹ̀rẹ̀. Bismillahir rahmanir rahim. Ìwọ tó wọnú ayé wa tó di star tó ìpè bọ́ bá débì kan ilẹ̀ àárọ̀ ọpẹ́ ni ọmọ ọdún mọ́gàpá rárá ọgbọ́n rẹ̀ kọ́ agbára rẹ̀ kọ́ rárá. Thumma khalaqna nutfatan alaqatan. Àfọ oníwàásí tí gbogbo ayé máa pé wò bọ́ bá wojú agbó gbogbo àárọ̀ ó lágbájá ni mọ́gàpá ọ̀ lágbára débẹ̀ agbára rẹ̀ kọ́ ètè rẹ̀ kọ́ máa dúpẹ́ ọwọ́ ọlọ́run lògbìdẹ ni ayé ń pé wò káàkiri ayé. Fàálàkínà làálàkátà mọ́dígátà. Fàálàkínà mọ́dígátà nàìzọ́mẹ́. Ọmọ Nàìjíríà àṣì ayé wa orílẹ̀-èdè lásìwọ̀. Fákẹ́sọ́nà lè rìn sọ́mọ́ láhàmà. Ọmọ Nàìjíríà àṣìlú wa ìlú Nàìjíríà lásìwọ̀. Fún شانه خلقا آخر. Àwọn Amẹ́ríkà wọ́n sọ tí wọ́n ní Amẹ́ríkà, Nàìjíríà dákẹ́, Canada wọ́n sọ tí wọ́n bẹ́ẹ̀, Algeria wọ́n sọ tí wọ́n bẹ́ẹ̀, London wọ́n sọ tí wọ́n bẹ́ẹ̀, England wọ́n sọ tí wọ́n bẹ́ẹ̀. Àwọn aláṣẹ wa wọ́n gbàgbé wọ́n ti bá wa tọrọ ìyàkálẹ̀ ọjọ́ pẹ́ Nàìjíríà. Tabarakallahu ahsanul khaliqina. Bàbá wa lélẹ́rí wọn tọ́jú wa ìyá ní ẹ̀sà ẹfẹ́ máa lọ ní ẹmọ́ wà dúwà wá ọlọ́njẹ bá rí dada. Tabarakallahu ahsanul khaliqina. Ẹ bá ń kó ẹ bá lọ ìwé lẹ́yìn òtún lọ́nu máa kéwú má dákẹ́. Tabarakallahu ahsanul khaliqina. Ẹni oko wá yìí. Ọlọ́run ṣe wọn àsínú àwẹ̀. Fatabarakallahu ahsanul khaliqina. Ẹ̀rí Nàìjíríà làwa síwọ̀. Ẹlẹ́kùn challenge. Ẹ̀yin aláṣẹ Nàìjíríà, president wa èèyàn rẹ̀ ní ẹlẹ́kùn listing. Kó tó débẹ̀ kí ló nílé. Bẹ́ẹ̀ bá bá wọn bú Buhari ẹ̀sẹ̀ lẹ́ ń gbà. Kí ló ní kó tó débẹ̀ adarán ni àgbẹ̀ ni. Mo délé ẹ̀ mo sì mọ̀lé ẹ̀. Kọ́dà kò ní fẹ́ǹsì ẹnugbà tó di president wọ́n ti fẹ́ǹsì lẹ̀. Kí ló ní kí ló kó? Ẹ Buhari ni o. Ẹ dákun àmúratá fẹ́ lé bàbá tọ̀hún tọ́nà rìsáàfù Nàìjíríà gbẹ. Ebi kàràpẹ̀ fẹ́ lè kú lẹ́pẹ́ ṣé bàbá ló lè ṣe dólè ṣéǹjì ọlọ́run ní ṣe fẹ́ bẹ́ẹ̀ òun ló lè ṣe èmi kọ́ mọ́ Buhari ọ̀ya èmi ọlọ́run mọ̀ yọ̀wọ́ mọ̀ ṣe ń sùn. Àbí kí ni? Tún dúró ń bẹ̀ tún wá pariwo pé ṣe ọlọ́run ní mo tún gbọ́ mo tún dà yín lóhùn àpò sẹ̀mó kó ṣe ń jì àpò rẹ́sì kó ṣe ń jì kódà ẹ̀yin gan lára ẹ̀ ṣe ń jì. Daraba Allahu mathalan. Bó ti rí nù. Qaryatan kanat
aminatan mutmainna. ìyà tá à ń jẹ wọ̀nyí àwa la tọrọ ẹ̀ Buhari kọ́ rárá kò lówó kò ní nǹkan kan ẹ lọ lú wọn. mo débẹ̀ ni mo délé ẹ̀ mo dóko ẹ̀. àwọn tó wá kó bọ̀ dí láti nàmbà 2 nàmbà 3 nàmbà 4 débi tó dé àwọn ni wọ́n ń ṣe wá Buhari kọ́. ẹ wo iye owó tí wọ́n bá nu ilé ẹnìkan ṣoṣo nínú ilé dàyìlà ẹ wo Nàìjíríà. àwọn òṣìṣẹ́ Nàìjíríà ẹ wo tíṣà gbogbo yòówù tẹ́ da ọmọ Nàìjíríà ẹ̀ tiẹ̀ ronú ẹ̀yin ọ̀gá ẹ̀yin aṣáájú ẹ̀yin aláṣẹ wa ẹ̀ lérí tààrọ̀ òun ló jẹ́ jókòó tí mo fi sọ pé Nàìjíríà. Nàìjíríà. bẹ́ẹ̀ni. lana akilun bila nafurin. ìtọ́jẹ́ ń kọrin wọn nù pé Nàìjíríà ìlú Nàìjíríà wa yìí lànà. Nàìjíríà. ìlú Nàìjíríà. lana rasun bila damadin. ọmọ Nàìjíríà eri yín pé ẹ kàwé ẹgbà BSc ẹgbà MA gbogbo ẹ̀ lẹ́gbà tán àmọ́ ẹ wúlò. Nàìjíríà. ìlú wa. lana yadun bila nafurin. ọmọ Nàìjíríà alọ́wọ́ àwa kọ́wọ́ kalẹ̀ bí ọwọ́ náà kí ikọ̀ wá wúlò. Nàìjíríà. orílẹ̀-èdè Nàìjíríà. lana inú bila basori. ẹ dábò ọmọ Nàìjíríà alójú àwọn aláṣẹ wa àwọn ìṣojú kóńgbà wọ́n yájú ọ̀hún obìnrin náà rẹ báwa mẹ̀kúnnù àwọn gbé ìlú àwa yóò bámbám ẹni ebi bá ń pa kọ̀ọ̀kan wá rárá ni wọ́n ń lù àwọn gómìnà wa ẹ̀wò wọn ọlọ́run bá wa san gbogbo gómìnà Nàìjíríà bá wa san wọ́n lẹ́sàn àtàwọn ọmọ wọn. Amiina. ẹ ti sáámi èyí tí ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì ṣe ti ṣe tán ẹ sákòó bẹ́ẹ̀ tún ní ṣẹlẹ̀ kẹta ẹ bá bí yín rẹ̀ rìn títì wọ́n fi òkò sífìlẹ̀ lómi dànù. ara ń kan ọmọ Nàìjíríà ẹnìkan já sọ́ọ̀bù ńgbà tí ó já sọ́ọ̀bù ọlọ́dẹ mú ọlọ́dẹ ò tí ì rí ó já sọ́ọ̀bù tán ó wá gbé ìkan pọ̀ nulẹ̀ kọ́dà orówó ó wá gbé àpò rẹ̀ sí kékeré kìí ṣe ńláńlá kékeré ó wá wọ àmọ́yà ìwà ń yọ lọ ọlọ́dẹ wa tán láti pé dúró bí odé ènìtọ́ ọba fẹ́ kó wọ́n yìnbọn ó wá dúró ó já sọ́ọ̀bù ni ó ní mo já mo sì ti padà àwọn ọmọ mi mẹ́fà mo bí ó ti jẹrin gàrí làmú gàrí ọ̀hún wá tán lánàá wọ́n wá jí rẹ̀ sí gbígbé bàbá ọlọ́dẹ ní máa lọ bàbá ọlọ́dẹ ní máa lọ ẹ wo ayé ẹ wo bí sí Nàìjíríà dé ẹ wo bí Nàìjíríà dé ọmọ Nàìjíríà kí ló wá dé àwọn èèyàn wa ni wọ́n ń fìyà jẹ wá Buhari kọ́ ẹ wo iye owó tá a bá nulẹ̀ ẹnìkan ṣoṣo kí ló yẹ kí wọ́n hangi ẹ̀ kí wọ́n pa á. ẹnìkan ọmọ bíi tí ó kó owó sí mọ́ ọ wá lọ sin owó sínú oko wọ́n wá fi dígà owó láìsí kókó èèyàn wọn bẹ́ẹ̀ hù. ọmọ Nàìjíríà irú eléyìí wù kí ló yẹ ọmọ Nàìjíríà kí wọ́n eliminate wọn ni ẹ máa wá kó wọn lọ ilé ẹjọ́ lọ́ọ̀yà ọmọ gba tiẹ̀ ẹ̀rí nǹkan àwọn tó yẹ kẹ́ táǹbọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́ọ́ ta wọn. Nàìjíríà. àwọn tẹ́ pàmbẹ lọ́wọ́ ẹ̀ lọ́ọ́. lana ọ̀sùnà bìlà sàmúrìn. Abdulateef Olódó bá ti wọ̀lú ní ìlú láwà yìí láì kọ́rẹ́nsì bá ti wà ń bẹ̀ ni ta ló tún dé o. Sunday Igboho dénú Sunday dagboru fún rẹ̀ wà ní mọ́kòndòrò Sunday dagboru nù èèyàn kúkúrú tó burú òun dà Sunday Igboho nù ọ̀rẹ́ mi kan gbọ̀n Ọlọ́run mú ọ fún mi lónìí apàdé ara wa níyìn lónìí Sunday Igboho ebà apàdé ara wa lónìí Sunday Igboho nu eégún tó bá tẹ̀lé lẹ́yìn wọ́n ní lérò rẹpẹtẹ ni ẹnìkan ló kì í báwọn
ẹja tí ń danú búrú òdù kínkiri báyìí lọ. abájọ tó jẹ́ agbọ́bọ̀n àṣewọ̀kìlú mọ̀ ni. Sunday Igboho nù àbí tó bá jòkó tán ká tó rọrọ̀ sọ àbí kó jòkó tán Ọlọ́run ti ṣe nù. Wọ́n ní jòkó kọ́ ọmọ wo bàbá wa ìmọ̀mù lọ́ọ̀kan àlùbáríkà yóò tún máa pọ̀ sí bàbá wa ìmọ̀mù àgbà fún gbogbo Ìbàdàn ni bí bàbá ti ń wú ọ̀hún àlùbáríkà tún gun bẹ̀ ni. Ẹ máa yá Ọlọ́run ló ṣe tiwọn bẹ́ẹ̀ ẹ̀já tètè ṣàdúrà káwọ́ ọkọ̀ orílẹ̀ tọ́lá wọn ti ń dé yìí àbá mímọ̀ tó dé Ọlọ́run ṣe ohun inú àwẹ̀ kọ́lẹ̀ pè wá wáyìn àbùlàdìbò olódó nǹkan bẹ ní ìlú ni àmọ́ ibi tá a wà yìí di ìrọ̀lẹ́ ni àbí sáà ń wo pé àwọn tí ń rí ọ̀rọ̀ àbí pé di ìrọ̀lẹ́ ni ọmọ táyé bí jókòó dáadáa yìí ń wò ọ́ yìí sì ń wo ọ̀rẹ́ mi artist mo like ẹ̀ gan thank you gbogbo ẹ̀yin onítíátà tẹ̀ ń bẹ láàrin wa Ọlọ́run ò ní gbá yín wọlé Àmín. torí pé àáfàá kan lẹ́yìn náà wọ́n ṣe fíìmù míì ọkọ àtìyàwó wò láàyìlà wọ́n sì fẹ́ra wọn padà wọ́n ṣe fíìmù míì fámìlì sì tò Ọlọ́run jọ dáa fún yín. Sunday Igboho ń ké àyà bá a ti ṣe wáyé lọ́wọ́lọ́wọ́ ayé wa ló sì wọlé wa súrà bá a ti ṣe wá ayé ìtakùrẹ̀ kéèkalẹ̀ kí n tó. Thumma khalaqna nutfatan alaqatan. ẹ dákun ẹ farabalẹ̀ jẹ́ẹ́jẹ́. Fa khalaqna al-alaqata mudghatan. ẹ dákun ẹ má sọ̀rọ̀ mọ́. Fa khalaqna al-mudghata 'idhaman. fakasawna al-'izama lahman. فكسونا العصام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Abdulateef Olódó bàbá ọlọ́jọ́ bí Ọlọ́run nígbà tí ìyá àti bàbá tí wọ́n ń sunrun ọmọ èmi Ọlọ́run mo kú sẹ́kù pọ̀ ìyá àti bàbá akọ̀paná Sunday Igboho wọn ò paná mọ́ láyé lónìí àwọn bàbá tó sunrun tiwa wọn paná ni ìyá ọmọ bí bàbá ti rí bàbá ọmọ bí òwò ìyá ti rí wọ́n sì bára wọn wọ́n sì sáàní wọ́n ṣe sáàní tán omi tí ń bọ̀ látara bàbá òun funfun bí aṣọ Sunday Igboho tẹ̀ ń wò yìí omi tí ń bọ̀ bàbá Olúbàdàn omi tí ń bọ̀ látara àyà òun dàbí tinú ẹyin méjèèjì wa ń bọ̀ ọwọ́ bíi tí di nǹkan lára àyà 40 ọjọ́ 40 days ń wá ń wo spam ń wo níran lára àyà èyí tẹ́mi fẹ́ lò a drop náà mo fẹ́ lò nígbà tẹ́ ń ṣe lọ́wọ́ ni ẹ̀yin obìnrin ẹ kù sẹ́ Ọlọ́run ó jẹ jèrè ọmọ Amina. ẹ tiẹ̀ ń kíra yìí ẹni ó wúwo tó ṣe dìídì ẹgbẹ́ ni irú ọ̀rẹ́ mi ti ń mú mi ní kábìtì lọ́ọ̀kan yìí obìnrin kan náà sì ń gbé yìí náà ó ti wù ká wúwo tó fẹ́ ńlẹ̀ gbé wa Ọlọ́run ní gìrì àkọ́kọ́ ẹ̀rí nígbà tẹ́ ń sun ọmọ lọ́wọ́ gìrì àkọ́kọ́ tẹ wà mọ́ra yín ni ṣe pé yòókù ẹ̀ ní wà mọ́ra yín mọ́ gìrì àkọ́kọ́ wọn ẹ̀ wà mọ́ra yín Ọlọ́run ní gìrì àkọ́kọ́ òun kò ti mú èmi Ọlọ́run èyí tí mo ní òdì nǹkan náà nù gbogbo èyí tó kù tẹ̀ ń dààmú ara yín pé bá a di ẹ mọ́jọ tó yí ńlá ẹ wo bí ẹ ti jáde wá níbi ẹ ti jáde wá lẹ́yìn pé kọ́mọ yìí yín la yìí kí wàá ní fáàrí yín lórí ilẹ̀ ẹlẹ̀ ẹ̀yin lẹ jáde látara omi tẹ ẹ fẹ́ kọ́kán sí yín la yìí ẹ̀yin lẹ jáde látara omi tẹ ẹ fi rún mú wò ẹ gbọ́ bí ti rún ó sì jáde lára ọkùnrin ó jáde lára obìnrin inú òórùn rẹ ti jáde ẹ̀yin lẹ wá dáyé tẹ́lẹ̀ ń ga pa ẹlẹ́mọ́ Ọlọ́run mọ́ yìí. Abdulateef 40 ọjọ́ ìwo àtọ̀níran nínú ìyá kí ni mo fi ọ jẹ́ yóò jẹ́ olówó yóò jẹ́ ọlọ́lá yóò jẹ́ àfà
yọjọ máa kéwú yọ máa bọ ilé ọmọ ọrọ yóò yẹ̀yẹ́ nú ayé yóò yẹ̀yẹ́ nú ẹbí la ilaha illallah kò ní rí bá ti ṣe kò ní tẹ́gbẹ́ kò ní báyé mu inú àtọ̀hún ni ti yanjú ẹ̀ within 40 days. ثم خلقنا نطفة علقة. Abbas Salahuddin mo tún wá gbé kó ní àtọ̀ nígbà ogójì ọjọ́ pé mo tún sọ di kí ni rí. علقة. Abdulatifu défìlà rẹ̀ tọ́lá ń ṣe wá sí lọ́wọ́. Mo tún wá sọ di ẹ̀jẹ̀ kí ogójì ọjọ́ pẹ̀lú ogójì ọjọ́ 100 ọjọ́ 80 days nínú aláboyún ẹ̀wò sí àwọn ìyá wa ìwà ìyànjú ẹ̀ yọ máa bọ̀ ilé ọmọ ọ̀rọ̀ bíi ti Sunday Igboho inú oyún mo ti parí yìí. ثم خلقنا نطفة علقة. bọ́bá dáyé tán yóò di ẹ̀rù jẹ̀jẹ̀ bíi ti Sunday Igboho lára àtọ̀ ni mo ti parí ẹ̀. ثم خلقنا نطفة علقة. ọkùnrin ò tó ọkùnrin là ń gbé bọ̀nsápò ti Sunday Igboho kọ́ rárá bọ́bá ti yá ìbọ̀dà inú àtọ̀ láti parí ẹ̀. ثم خلقنا نطفة علقة. èmi ọlọ́run mo tún wá sọ di àtọ̀ ogójì ọjọ́ Abdulatifu olódó ìwọ wá ń ṣe 47 wo bí tó ti ń bá ní àjò bọ̀ wo bí tí ti ń bá ní àjò bọ̀ kíkádùkú wo bí òun ti ń bá ní àjò bọ̀ tí bàbá wa ti wá dàgbà báyìí ẹ̀ ògùn wọn ti ń bá ní àjò bọ̀. ọ̀nbẹ látọ̀ okó látọ̀ lógójì ọjọ́ ó di ẹ̀jẹ̀ kí okó lẹ́jẹ̀ kí lógójì ọjọ́ ó di 80 days. nígbà tó wá yá. فخلقنا العلقة مضغة. Sunday Igboho mo tún wá gbé kúrò ní àtọ̀ mo gbé kúrò ní ẹ̀jẹ̀ mo wá sọ di déédéé ẹran àjẹgbé mi nígbà tó wọ búkà tó ní màmá ẹjọ fún mi yán lẹ́nu fún mi ní àwọn ẹran wàlúù àbí ẹ fún mi ìyẹn olójà wọn sọ pé 50-50 náà lẹ́ran o irú ẹran tó gbà ní mo ti sọ ọ́ dànù. èmi ọlọ́run ìwà ń yọ apá ń yọ ojú ń yọ imú ń yọ iṣan ń yọ ahọ́n ń yọ eyín èékánná máa jẹ́ èékánná ń wá yọ egungun ń yọ ẹ̀jẹ̀ ń yọ sàkì ń yọ ẹ̀dọ̀ látàrí ẹran àjẹgbé mi. ثم خلقنا نطفة علقة. ọmọ ìyá mi ṣe fáàrí mọ níwọ̀n wo bí o ti ń bọ̀. فخلقنا المضغة عظاما. ọmọ táyé bí mo wá sọ gbogbo ẹ̀ àtẹ̀ràn àjẹgbé mi orí mo wá mú egungun láyìlá èmi ọlọ́run mo kì í bọnú ẹran mo wá mú ẹran mo dàbí egungun torí pé tẹ́ ẹ bá ń rí egungun ẹ kàwọ́ lérí. gbogbo tó bá ṣẹlẹ̀ tẹ́ bá fi lè rí egungun ẹsẹ̀ yẹn níṣẹ́ ni yé mo wá mú egungun mo tì bọnú ẹran. فكسونا العظام لحما. ẹ̀rí mo dẹran mo wá sí ẹran ní aṣọ fún egungun. ثم أنشأناه خلقا آخر. Sunday Igboho ń bọ̀ ìyá tó sùn pé ọ̀sọ̀mọdé ẹ̀dá ọmọ mi ọmọ rí ọmọ ń jẹ nínú ìyẹ́ ẹ̀ bí alábomi gbóná ọmọ ò ní mu gbígbóná bọ́bá dásìkò tútù bí àbámu nǹkan tútù ọmọ ò ní mu tútù. ẹ wo ọlọ́run lára ọyàn yìí ẹ wà ara ọlọ́run lára ọyàn ihò márùn-ún ní bẹ́ẹ̀ bí nípò obìnrin ihò márùn-ún ni obìnrin bàbá délé oníwọ̀n bọ́ fọwọ́ ra bọ́bá rọ́kọ̀ rẹ̀ oní ọ̀rọ̀ akọ́rọ̀ akó dìde ọkà márùn-ún yóò pè mọ́mí wa wọ́n pàtẹ́wọ́ àwọn ọmọ ti sáyé sẹ́yìn. ثم أنشأناه خلقا آخر. ẹ̀yin tẹ́ ẹ̀ máa wádìí ọlọ́run ẹ wádìí ọlọ́run síbẹ̀ òun náà bọ́bá rí boyfriend rẹ tán tọ́ ọyọ́ gbogbo ẹ̀ sọ́ọ́lẹ̀ oní ọ̀rá ọlọ́àbá kan ṣe wá sí pé ihò márùn-ún ló wà lórí nípù bọ́bá gbó tó gbó orí ọ̀nà ló pọ̀nràn kó gbó dáadáa ráwọn ó sì ná. ثم أنشأناه خلقا آخر. èmi ọlọ́run mo wá sọmọ dẹ̀dá ń gbẹ̀yìn mo ní ọmọ gbọ́ ọmọ ń gbọ́ èyí tí ò ní Yahudi Abdulatifu máa dúpẹ́ ọ̀wá Yahudi mo ní ọmọ rí Abdulatifu olódò máa dúpẹ́ bàbá ọlọ́jọ́ bí ọlọ́run ò sí ọlá fọ́jú wọ́n bí àwọn kan fọ́jú lọ́wọ́ yé ìyá àti bàbá ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀ wọ́n ń pé kéètì ìyájú ni ńgbọ̀ ya wọn na ọmú sí ń gbẹnu sọ́nà ìyá ń pé yé ọlọ́run afọ́jú lọ́mọ yìí
afọ́jú lọ́mọ yìí ọlọ́run ní tí mo bù wọn nù nínú àtọ̀ tí wọ́n ti wá náà lòun náà ti wá wọ́n sẹlómi láàárọ̀ ó tó kórìn kòrìn wọ́n gbé kiri ọlọ́run láàárọ̀ ni kò ní rìn abdulatifu bọ́lọ̀ ń bá wá sí ọ láàárọ̀ kí ló ṣe kò sí ní tó ṣe máa dúpẹ́ ọlọ́run wá níbẹ̀ bá yìn mí abẹ́ yìn mí. Fatabarakallahu ahsanul khaliqina. ó ti rí nù. Fatabarakallahu ahsanul khaliqina. tó tó fún ọlọ́run ọba tó ta gbogbo wa tá a dùn rí báyìí ọlọ́run kọ́ wọlé bàbá wa ìmọ̀mù àwọn náà ń bẹ láàrin wa yìí abdulatifu wá ní wọn bọ̀ lọ́dọ̀ mi ní ká agbádá dáadáa kọ́ yan ìwọ lọ́jọ́ bí lónìí gbogbo ayé ń wò ọ báyìí gbogbo wa yìí wọ́n ni wọ́n wò ó dúpẹ́ pé ọlọ́run mo ti 47 ó tún wá pé ọlọ́run dákun nítòkù tí ń lò ọlọ́run èdè ó tún dájú yìí tí ń lò bọ̀ lọ ó tún wá bẹ ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ ń fa padà sí ibú mọ̀jẹ̀ fi hẹ́ndì gbogbo ẹ̀. Àmín. ó wá gbọ́dọ̀. búrádà o. ó tíra yìí. tani kí n tún pé wà kọjú dúró báyìí ọ̀fẹ́ náà olónìí nù. Sunday Igboho máa bọ̀ wá. láìjà ọlọ́mọ ọba mi o ẹ̀rín Sunday ní kọ́lọ́ ń jẹ́ àmọ́ rí ọlọ́mọ jẹ́ àrí kan yòókù èèyàn sáré kábàkàbà Sunday èlò ló wà gbá gbogbo gbàdáyé ọlọ́run ojú ọmọ ọrọ̀ wọ́yọ ipa ọ̀tá ò sì ní ká ọ Amina. wọn ò ní ká ọ mọ́ kábíyèsí bàbá wa ọba àbàdàn ọlọ́run jẹ́ mi wọn ó kún dáadáa Amina. wọ́n ti fowó àdúrà náà jẹ́ sí mi Allahumma ètò àmì amin. tatún ni má bọ̀ wá táyé kọ́rẹ́nsì ọmọ mi ni má bọ̀ ní dákun kọrin kan péré kó tó náwó. Owó ọdún mi dáa bá ń mú. Àbí bàbá láìkó èmi náà láìkó owó orin náà ni owó ọdún mi dáa bá ń mú. Bàbá ṣẹ́ràn yìí lè kàn dáadáa. Ṣé kí sorry. Allah. Allah ṣe rí ntọ́lọ́mùbá fi rán kálukú Sunday yóò sì rọrùn ẹran ọdún mi dàbá mú ẹ̀rí èyí táwọn òkè ẹran ọdún mi dàbá mú ó ti sọ dé orin la ilaha illallah bọ́bọ́ ọbẹ̀ ọlọ́run lápò ọlọ́run táyé kọ́rẹ́nsì ọlọ́run ò ní jí ọwọ́ lẹ̀. Amina. gbogbo Ìbàdàn yìí wàhálà ìtayé kọ́rẹ́nsì ni ọlọ́run kọ́mọ́sá màláka gbogbo ẹ̀ fún ọ Amina. àdáwọ́lé rẹ̀ kọ́lọ́run jẹ́ yọrí sí dáadáa Amina. owó ẹgbẹ̀rún mẹ́wàá lọ́jọ́ kó lẹ̀ bọ́n bá ń kọ́ ayé ọmọ tẹ́tí. Amina. bọ́ọ̀hún yàmùyàmù ti dùn tó inú gbogbo ohun ẹranko ọba dámọ̀ ọ̀fẹ́ gbọ́ tọ́ba jẹ yẹn wọ́n pa ni wọ́n ọ̀fẹ́ gbọ́ rárá ọlọ́run ò ní sóhun rẹ̀ dóhun yàmùyàmù. Amina. tatún ni. ṣé a máa nu mọ́tò dìlà gbogbo òkè àdó ọlọ́run jọ da fún yín o. Amina. tatún ni naga ọkùnrin yìí kò fẹ́ jẹ́ ara wọn ta fẹ́ gbó lọ́hùn. Roscoe Roscoe ọ̀wá o mo ti rí Roscoe ọ̀ràn yẹn sí mi ni wọ́n lọ́wọ́ ẹ̀wù blue ó sì ní èjì owó Roscoe ti dẹ́yìn 5,000 ni. ẹ̀yin oní tíátà ẹ̀ máa bọ̀ wá pàdé mi ìwọ ni ọ̀ṣáájú wọn ẹ̀ máa bọ̀ wá ẹ̀ máa wà dúrà wá ẹ̀ǹdẹ̀ ntọ́ mú ọba àbàdàn tí wọ́n fowó ránṣẹ́ ẹ̀ sanwó ní ìlú ni o ọ̀ya ẹ̀yin tampa ní máa bọ̀ yín retí yín.
ìyá wọ́n sì ti ń dọ́jú wa wọ́n ti gbọ́. ẹ máa tú kalẹ̀ o àti ojú wa ti ń lọ́dọ̀ yẹn máa tú kalẹ̀ o ìyákù ni o ẹ̀ǹdẹ́ o ó kò bí ẹ o ọlọ́run jọ̀dá fún yín owó kọ́ àgbágbé ó ní thank you ó ní bóòlù ti ní wí thank you owó dáa ẹ yáwó lọ́wọ́ ẹnìkan nù wọn. ẹ yáwó lọ́wọ́ ẹnìkan kódà kí fídíò wa wò yín pé ìnáwó ẹ tó dáadáa mánéjà yìí burú tí ò dáa ó lóun ọ̀fẹ́ kí n kankan ṣe kọ́rẹ́nsì ọlọ́run jọ dáa fún un lágbára ọlọ́run fọkànbalẹ̀ yín ṣàdúrà fún wọn insha Allah ó lè yàn gidi ni ó ní gbogbo wọn tí wọ́n jókòó yìí ó ní wà láyé yẹn olódò bẹ̀rẹ̀ lọ́dọ̀ Sunday ó lè yàn gidi ni wọ́n ọlọ́run ò ní pa wọ́n lẹ́kún wọ́n sì ní fún ọlọ́mọ gidi ni wọ́n ikú ò ní já wa lẹ́yìn kó sì ní jẹ́ iná lẹ́yìn ẹ lọ jókòó lẹ́yìn. ìyá wa tí bàbá wa ò ní ọ̀fìfẹ́ rán wa àna wa tún ni wọ́n àna wa ni wọ́n o ẹ̀yin dà ẹ máa bọ̀ ìyá ọ̀pá ọ̀ ní ọ̀fìfẹ́ nu ọba gangan nu kábíyèsí o ogun oṣù. owó burú kálukú wa dákẹ́ wọ́n fẹ́ wo tí wọ́n mọ̀ fún wa. ẹ wo ẹ dákun o announcement nígbà tí wọ́n apariwo àsìtẹ́mọ̀ pé bàbá ti wá dà èmi àti bàbá yín ọjọ́ ṣiṣẹ́ o. sẹ́ẹ̀dì pé mi nìkan ní ké látẹ̀kẹ́ bàbá rẹ̀ ò sí ní. mo ń gbá dá bàbá ti yín dà níbi èwo mo gbé nǹkan mi lè yín lọ́wọ́ o. ọlọ́run jọ dáa fún yín ẹ lọ jókòó lẹ̀. League of Imam olódó afẹ́wo dáadáa tẹ́sí fáwọn àfáà ní ìlú ní àlejò níwá League of Imam olódó ẹ̀ máa bọ̀ wá ẹ̀yin náà máa gbà League of Imam olódó ẹ̀yin ní retí alájì wa kọ́ńkọ́ọ̀dù dáa. ọgbọ àwọn tá a máa ń sàròyé náà ní ojúlú àríọ sára sáwọn ni jẹun tètè ṣe kí ló kọ yín wọ́n ní kò tó látàárọ̀ ẹ̀ tí ń gbọ́ wá sí mo sì láìkì yín wọ́n lísìn gan owó wọn ò tó èlò 10,000 tani alájì kọ́ńkọ́ọ̀dù wọ́n ní 10,000 naira owó àdúrà. aláàjì wa fẹ́lẹ́ ìjọkàn ní ìpàdé ẹ̀ gbogbo wọn bá láwọn pè yín ní rí fẹ́lẹ́ yìí mo bẹ̀ Ọlọ́run dákun bá ń fi sọ ẹ̀ sọ. amiina. wọlé àtàndé Muhammad. Allahumma àmín. má jẹ́ fẹ́lẹ́ ọ̀sà gbáko Ọlọ́run. àmín. má sì jẹ́ ọ̀rá padà sí ibú. amiina. League of Imam 2,000 lẹ fún mi. wọ́n ti bribe mi àwọn àbá. Alhaji Abdul Lateef ààrẹ alágbọn àwọn dà máa gba àgbọn lọ lé mílíọ̀nù. Alhaji Abdul Lateef ààrẹ alágbọn wọn wá. èrò nù àbí ọba pé báyìí mi ọ̀fẹ́ ààrẹ alágbọn ẹ kí ọba pé báyìí fún yìí fẹ́ ẹlòmíì wọn ń ná fún kèsè mi àwọn èèyàn tèmi ìfẹ́. Bàbá oní nǹkan fa ẹ wá fún mi ní ìfẹ́ ọ̀fẹ́ bí ọba wẹ̀ lọ ya lọ́dọ̀ bàbá wa Olúbàdàn àwọn wọn jókòó ẹjọ́ gbé o bẹ́ẹ̀ bá wá rú yàyín tí ọba rówó mo rò kó lè rówó mọ́ táwọn Sunday Igboho bẹ lérí ìjòkúlẹ̀ ìyá máa rówó mo lè rówó mọ́ o mo ti rí o ti pé ó ti pé. ìyá wa Sàrùmí
ẹ̀rọ kan máa bọ̀ yá dáadáa wọ́n dẹ̀ ń gbọ́ wá sí mi wọ́n sì ń tẹ̀lé wọ́n ń gbọ́ wá sí wọ́n sì ń tẹ̀lé àwọn náà ń tọ́jú rẹ ọlọ́wọ́n tọ́jú àwọn ọmọ òrukàn gbogbo àwọn ọmọ òrukàn ẹ̀yin tẹ́ ń ṣàánú ọlọ́wọ́n ṣàánú yín ọlọ́wọ́n gbà ọlọ́wọ́n bá wa ṣàánú yín àwọn ọmọ yín ó sì yanjú èyí tó sì ti yanjú wọn ò ní gbogbo ẹ̀ wálé wá bá yín. Amina. ń bọ̀ ná agarawúdà máa sọ ẹ̀rọ jàre aláàjì kìlọ̀ pé aláàjà wa mújì dat àwọn dà ìyàwó rẹ ni àmọ́ ìyá ni Sunday Igboho dákun àwa máa tọ́jú àwọn àfa wa fún bàbá wa Ìmáàmù Lówó tọ́jú èyí tẹ́bi gbà yìí ní fún ẹni kankan bẹ̀rù fún bàbá Ìmáàmù Lówó kọ́lẹ́nsì fún bàbá Ìmáàmù Lówó èyí tẹ́bi ń gbà yìí kọ́dà bí màláyé ká fò wá kò lè rí gbà o láti Ìlọrin fún bàbá lówó tátún ni àgbà owó ìlú ìyàwó rẹ ni ìyá rẹ sí. ẹ dákun ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín o ẹ gbọ́ Abdulateef Olódó ó ní kí n pe ìyàwó òun ìyá àwọn ni o torí gbogbo tí ìyá ṣe fọ́mọ ní ṣe fún òun báyìí lágbára Ọlọ́run gbogbo tó bá bí Ọlọ́run ò ní ṣe wọ́n ní kíláàsì ìbànújẹ́. Amina. ọlá pé gbogbo wa yìí ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé àwa àmì ìbẹ́ tá a wá níjọ́ kan náà máa lè mọ̀ ọlá ara ni gbogbo ọmọ rẹ ò ní tọrọ jẹ. Amina. ìdílé owó obìnrin dáadáa ni o owó rẹ̀ gẹ́lẹ́dẹ̀ yìí o lágbára Ọlọ́run ò ní tọrọ jẹ. Amina. Insha Allah lọ́jọ́ kúrẹ́ àdúrà wọn mọ̀ ọ́ lérí ni tàtún ni tani kí n pè é táyé bí máa bọ̀ sórí ọ̀nà o àmọ́ rọra kọrin ìṣẹ́jú kan. ẹ̀sùn apádà ké nígbà tí ẹ̀dá bá hùwà ibi o lórí ọmọ pẹ̀lú àwọn ẹbí kò ní gbé o ṣàtúnṣe àná nítorí ọ̀la ẹ̀san bẹ ẹ̀dá yòówù kó fi gé ọ̀gẹ̀dẹ̀ dáná wọn ní kó òtútù lákú tóun ló mọ̀ kan kò ní dààmú lóhùn nìkan mọ́ o a kì í gbàlúbọ̀ ṣàkàwọ̀ ẹ̀fọ́ ẹ̀sùn aké o ó yẹ nítorí ẹ̀yin tí wọ́n tẹ́ mẹ́bí sọ pé ẹ má gbàgbé ẹ má mi kàn o ẹ̀san kò sí lù àbájó kísà ní ìlú ni. ọmọtáyé bíi ti kọrin tán owó wàláyé náwó 5,000 naira lágbára ọlọ́run kọ́ wọlé òkun kọ́ wọlé ọ̀sà tí ò sí pé wọ́n gbẹ star rẹ ò ní wọlé. Amina. yóò máa lo òkè sí ni. Àmín. máa lọ jókòó lẹ̀. Allah. tàtún ni. oyin dà oyin dàdà ẹ bá ń kó oyin dà. oyin dà ẹ bá ń pè màmá wa ń ẹ bá ń pè wọn ẹ ń bọ̀ tọ̀ àfa Abdulhakeem dà Abdulhakeem ọ̀wá o tàtún ni ẹ dákun ẹ bá ń pè agbẹ́sìn ga ẹni ọmọ jáde bọ̀ ọkùnrin yìí ọ̀kẹ́kẹ́ mi agbẹ́sìn ga ẹ dákun ẹ má jà o àgbàbà ìmọ̀mú bẹ̀yìn ẹ má jà o ẹ dákun o tàtún ni ságbẹ́sìn ga òun níbọ̀ yìí àfáàsì ni gbogbo kéwútà ń ké ní báwa ké lágbára Ọlọ́run ẹ ní nájà padà sí ibú. Amina. ọya tàtún ni olùsẹ̀yẹ yẹ́yà labi Alhaji Kabiru anabi ẹ máa bọ Musa yẹ́yẹ́ yẹ́yẹ́ wọn ni ẹ máa bọ Kabiru Musa ẹ ti délẹ̀. sẹ̀yẹ́ ni sẹ̀yẹ́ ti jáde wá 5,000 naira ọlọ́wọ̀n níjọ́ nájà bànújẹ́. Amina.
Alhaji Kasim aṣíwájú ọ̀gá oníbàyàwó gbogbo ilẹ̀ Ìbàdàn òun dà. àwọn dà ẹ dákun ẹni wọ́n máa bọ̀ ẹ dákun tẹ́ tì mọ́ olórí oṣooṣo ti dé. ẹ dákun à ń retí wọn o. àwọn eléyìí ọ̀wá bà àárí wọn. Kasim aṣíwájú à ń retí Kasim aṣíwájú àwọn ni wọ́n dé fìlà black tí mo ń wò yìí mo ti rí wọn àwọn nu máa lọ mọ yọ̀dá rẹ Sunday Igboho. Alhaji Kabiru agenti wa nù lẹ́kọ̀ọ́ Alhaji Kabiru agenti wa lẹ́kọ̀ọ́ nù Kasim mi dà ẹ bá ń pe Kazeem aṣíwájú ẹ wọ́n sì ń dé sí Sunday Igboho ẹ wò gan ẹ wá wọ́n sì dìde sí ẹ̀rù takure ọlọ́mọdé òre bọ́ ìwọ́ tó tóbi. Alhaji wa Kabiru ni lágbára Ọlọ́run ó kọ yín Ọlọ́run fi bá yín lò ọlọ́lá ilaha illallah tátún ni kíni kíni ẹ̀yin àfa ẹ̀dẹ́nu ẹ lọ jòkólẹ̀. Kasim aṣíwájú dà tọ́ba sì mú tí ọ̀tẹ̀ lọ́rùn wáyé nígbà yín retí Kasim aṣíwájú. Alhaji Kabiru ti wá o ti wá Kabiru ti dé yìí. Oyin dà ẹ bá ń pè ìyá oyin dà ní tí òun náà nì. Oyin dà ní òyìnbó ní ráìsì rèé wọ́n mọ ráìsì tó dùn wọ́n mọ wúwo ngbà èmi ọ̀fẹ́ o sẹ́rí nǹkan peter igọ́lẹ́sì bá bẹ̀rẹ̀ ní sọ ọmọ yìí tó ọ̀nà àá lọ bí 200,000 gbé mi lọ́wọ́ mango yẹn dá àwọn ọlá yẹn dá àwọn ọlá ọmọ tó ọ̀nà. ìrìn Kasim o Abdulateef àrí Kasim ok Kasim ni òun ni ọkọjá pé n ò rí Kasim o ilé ìkọjá ń orí o bọ́ọ̀ bá ń gbọ́ pé Gaddafi ọlọ́run Gaddafi Kasim ni tọ́ bá sọ̀kalẹ̀ tí ọlọ́pàá pé yes kí ló dé ọlọ́pàá ní sorry sir you can go ọlọ́run gbàdúrà yìí èrò lẹ́fún àdúrà ẹ lọ kí ọba àmọ́ àwọn méjèèjì náà lẹ́jọ̀ fún lówó ẹ fẹ́ mi àmọ́ tèmi gbọ́dọ̀ pọ̀ tọ́lá lè jò lè mi. Àlejò lèmi ẹ máa jẹrẹ sí lọkọ bí wàá nú ẹ tá a bá ń pè yẹn sáà mọ wa ìyá bọ́sẹ̀ láti bọ́dí ìyá máa bọ̀ wá Alhaji Kasim owó rẹ̀ 50,000 abájọ tó fi pé kí n ṣàdúrà ọ̀dà Ọlọ́run ò ní bí ọ̀sùn. Amina. ọ̀tán ọ̀yà ṣé tòótọ́ ni àbí tòótọ́ ni mọ̀dákẹ́. ìyá bọ́sẹ̀ láti Bódìjà gbogbo ará Bódìjà tí wọ́n bẹ ní ẹ jáde ẹ wá yẹ láti sí tẹ́ ẹ ṣòwò tẹ́ ẹ sì jèrè ẹ̀ ń délẹ̀ láti Bódìjà. ìyá bàbá ẹ máa bọ̀ ìyá Fawaz ẹ máa bọ̀ àbínú pẹpẹ àwọn náà ti mọ̀ fọ́nà pọ̀ lórí àbínú èyí tẹ́ fẹ́ ṣe ìkan ní kókó owó.
wọ́n ní kì í kúrọ́. àwọn ará Bódìjà ni mo retí mo ṣe dúró yìí o gbogbo ẹni tó bá fẹ́ kọjá àwọn wọlé pẹ̀lú rọrùn tí ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹ̀sùn mọ́yìn lálẹ́ yìí sọ́la ẹ̀sùn mọ́yìn kọjá rẹ̀ ọmọ bọ́ sọ́wọ́ lọ́wọ́ súnmọ́ mi ní yàkú mo láìpẹ́ ọmọ yẹn wọ́n mọ ọ̀rọ̀ gbọ́ ọmọ ìjọba yìí. ẹ máa jẹun ẹ̀yin babes kò sí wàhálà from Gbági àbí Bódìjà ẹ̀ǹdínlẹ̀ owó ọlọ́wọ́n ọgbà ẹ tún máa súnmọ́ bàbá ìmáàmù pẹ́ ẹ sì máa fún wọn tí wọn ọ̀ya ẹ kọjú bàbá ìmáàmù ẹ ṣe mà ẹ ṣe. ẹ fún bàbá ìmáàmù lówó torí bẹ́ẹ̀ yóò fún bàbá ìmáàmù lówó bí ìgbà téèyàn ara jà tí ó gbé ni. àtúndì tí àwọn míì àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń dáadáa ọ̀nà ẹ̀gà àwọn owó tó nù gbogbo wọn ni ojú àgbè. Táíwò mọ́mì Tòkunbọ̀ ẹ fún wọn tó bá wù ẹ fún bàbá wa ìmáàmù ní 10,000 naira. ntọ́ba àtàlẹ́ká wà nígbà yìí o ntí Kàsímù kó wá rèé o mo sì níbẹ̀ oníbẹ̀ ni lọ́ọ́ bá olówó tiwa kọ́ yìí o lọ́ọ́ bá Kàsímù olówó tiwa kọ́ yìí. àkọ́kọ́ lèèyàn máa ń kọ̀ wọ̀nyí àwọn tẹ́yìn lè má rí mọ́tẹ́yìn èkú. adúpẹ́lẹ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. kálukọ́ tẹ́wọ̀ àdúrà àmẹ́ni ọba mà pé òun ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run mo fún yín ìṣẹ́jú méjì ẹ dàníyàn sí owó gbogbo tọ́lọ́run bá bọ̀ òṣèwọ̀n ọkùnrin ti gbọ́ wáyé owó Ìlọrin ni Ọlọ́run ò ní bà lọ́rin jẹ́. Àmín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ràn àdúrà ẹ̀ nínú kó ọgbọ́ Ọlọ́run ọba gbọ́ ni Ọlọ́run ò ní bà Ìlọrin jẹ́. Àmín. Ọlọ́run tó ṣe Ìlọrin ní gáràjì àwọn àlùfáà Ọlọ́run ò ní jẹ́ gáràjì náà tú kò sì ní fọ́. Àmín. bẹ́ẹ̀ni Ìlọrin ò ní tú kò sì ní dìlú mi ọkùnrin ìbẹ́rẹ̀ Ìlọrin o àwọn kan wà aṣọ Ìlọrin ni wọ́n inú wọn ni mí inú wọn làwọn àfáà mi náà àwọn àfáà wa bàbá wa ń kọ̀rọ̀ nù ajọ́ngọ́lọ̀ bàbá ní sóró bẹ̀lgọ́rẹ̀ kòkéwòkò béèrè mìíràn sàlọ́jà gbọ́rọ̀ bàbá wa ọmọ híyà bàbá wa ajọ́ngọ́lọ̀ bàbá wa níbẹ̀ẹ́ni bàbá wa sálíù bàbá wa tó wá bí gbogbo wa yányá bàbá wa sheikh alimi afasani ọlọ́mọ wa kẹ́ wọn ọlọ́mọ wa kẹ́ wọn ọlọ́mọ bẹ̀rẹ̀ ní Ìlọrin ọlọ́mọdé òtún. Amina. Ọlọ́run kọ́ wa wọlé alẹ́ alábẹ́rẹ́ kọ́ wọlé méjì dáadé ó kì mí dédé ni lọ́jọ́ pé ọlọ́mọdé súnmọ́ bàbá wa ìmọ̀mù kò fún ọ ló àmọ́ tèmi ní kọ́kọ́ jù ó.